Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ńlé, mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin o. Ẹ má jẹ́ agbára wa ní àkókò tó pọ̀. Ohun tí mo sáré wá sọ̀rọ̀ lé lórí nítorí àkókò àwọn ètò míì ti tó lórí àwọn ìkànnì rédíò míì tá a ti ń ṣètò. Mo fojú wòye ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde tí a ti ń gbà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí irú ẹ̀ṣẹ̀ tí Alhaji Wasiu Ayinde ṣẹ̀ tó tún ti ṣẹlẹ̀ sí ẹlòmíì, pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n ní wọ́n mú ní Ibom airline tí wọ́n ní wọ́n lù bí ẹni máa kú. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ti jáde táwọn èèyàn kan ti dìde fún ọmọbìnrin yìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìpa tá a pa lágbájá náà la gbọ́dọ̀ pa tẹ̀mọ̀dò, òfin ò gbọ́dọ̀ sí fún ọmọ èèyàn kan. Ọmọ ọ̀hún làwọn agbófinró ti àwọn amòfin ti dìde, àwọn lọ́ọ̀yà ní ẹ ti dìde fún pé kò yẹ kó wá jẹ́ abẹ tá a fi fárí igún tó wá dórí àkàlà tá a ní abẹ ọ̀hún ò mú mọ́, kí ló dé tó máa rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ wá padà, mo kàn ra yán yẹn ni. Ìdí tí mo dẹ̀ ṣe yán ni wípé ká máa kíyèsára ní gbogbo ìgbà nígbà gbogbo. Ìkíyèsára dáa. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ni pé ká má jẹ́ kí inú bíbí kó máa pọ̀ jù wá lọ. Ó bá èmi wí, ó bá ìwọ náà wí. Kò sẹ́dà tí ò bá wí bó ti wulẹ̀ kéèyàn ó ní sùúrù tó. Ẹ mọ̀ wípé atánni ní sùúrù àti oníbínú wọ́n jọ ń gbénú ayé ni. Béèyàn wàá múra re kò lè la omi ayé ọ̀hún já, torí pé ayé máa tìka bọ̀ ẹ́ lẹ́nu báyìí ni. Wọn ò ní rí ó dìgbà tó o bá gé jẹ. Bí eṣin tó bá ń jẹ elégbò, ayé kìí rí àfìgbà tí elégbò bá jẹ eṣin. Lọ̀rọ̀ ọmọdé ọ̀hún. Torí nínú àwọn ìròyìn tá a wá padà gbọ́ ṣé lóòótọ́ ni. Wọ́n ní arábìnrin allegedly tó jẹ́ air hostess yìí, arábìnrin yẹn gangan òṣìṣẹ́ iléeṣẹ́ bàálù yẹn, lára àwọn èrò tó wà ńbẹ̀ ṣe fídíò níbi tí wọ́n lóun ló múlẹ̀ ayé sú obìnrin tí wọ́n já sí òwò yìí nígbà tó náà padà bínú tiẹ̀ padà. Ẹ jẹ́ lo àǹfààní láti máa rọ àwọn èèyàn wa. Ṣé rí, ẹ jẹ́ á máa farabalẹ̀ ká tó dájọ́. Ẹ jẹ́ á máa fojú wòye wo ẹjọ́ tá a bá fẹ́ dá. Tọ́rọ̀ bá jáde ká wádìí dáadáa ká tó sọ yìí tá a bá máa sọ nípa ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan? Tẹ́yìn náà bá wò ó bí ọmọbìnrin ṣe ń la àwọn èèyàn nígbàjú, ẹ̀yin náà gbè lẹ́yìn àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú yẹn o, àti obìnrin tí wọ́n ló ń gbá létí tó ń ṣiṣẹ́ air hostess yẹn. Obìnrin yẹn lè má tẹ̀lé òfin, yes, ó ṣeé ṣe tó rà sí níbẹ̀, ṣùgbọ́n customer always right. Ó dẹ̀ ní ọ̀nà tí èèyàn fi máa ń bá customer ṣe. Ó rọrùn gan láti mú arábìnrin yìí láì já sí òwò, láì fà láṣọ ya. Kí la fà? Wọ́n ní wọ́n sọ pé kó pa fóònù, kó pa fóònù. Èrò tí wàá lè yàtọ̀ sí tẹlòmíì. Ẹ má bù wá, ẹ má ṣépè. Àmọ́ obìnrin rí o, àtẹnìkíní àtẹnìkejì àti iléeṣẹ́ bàálù. Ṣùgbọ́n kí ìdájọ́ òdodo kó lè máa wà la fi ń sọ èyí tá à ń sọ yìí. Nínú fídíò kan aríbi tí obìnrin yìí ti ń sọ fún òṣìṣẹ́ iléeṣẹ́ bàálù yìí, a gbọ́ tó ń sọ pé let me pass, jẹ́ kó ń kọjá. Nígbà míì wọ́n máa ń frustrate èèyàn débi pé anger, ìbínú yẹn máa rú jáde téèyàn ò ní lè control ẹ̀. Torí ẹ̀ tí ẹ bá rẹ́ nìkan tó jẹ́ wípé ó ń bínú gan-an, eṣin lè ti máa jẹ légbò. Kẹ́nìkẹ́ni ọmọ rí tàbí kí wọ́n rí kán mọ́ sọ̀rọ̀, kí ni wàá bí elégbò kò jẹ eṣin. Ẹ má jẹ́ á máa tètè sọ pé lágbájá ló jẹ̀bi. Èmi náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni o. Nígbà míì ká mọ̀ torí pé a fẹ́ sọ̀rọ̀ àbá fẹ́ ṣètò àbá fẹ́ dá sọ̀rọ̀
ká sáré máa ganu sí ọ̀rọ̀. ẹ já wò lọ́tún ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wa ká rò lósì ká sọ pé ó mọ̀ ṣe é ṣe kí nǹkan báyìí ti ṣẹlẹ̀ ṣé yóò kàn ṣàdédé máa gbáyẹ̀ létí pàápàá pa fóònù ó láwọn ọ̀gá tó lè lọ pé ẹni yóò ṣe báyìí tó bá pe àwọn ọ̀gá yẹn wá wọ́n lè ìfọ́létí ṣá ó lè mọ̀ jẹ́ tó máa kàn nìyẹn. bọ́mọbìnrin yìí ṣe wáyé àwa máa ń fẹ́ kógun ó sinmi ni ó láwọn ẹ̀tọ́ kan lábẹ́ òfin lóòótọ́ obìnrin ni ení obìnrin àríbi tó wà tóbìnrin yà ó sẹ̀sì ti wọ̀dì mú ibi ó ń gbá mi létí la rí kí ló ti ṣẹlẹ̀ ká tó débi ó ń gbá mi létí ìjẹ́ wọ́n fídíò àwọn nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ ni wọ́n gbé jáde lórí fídíò èmi ò ní tó ọmọbìnrin yìí ṣe dáa o ṣùgbọ́n ńgbà míì tá a bá ń balance ọ̀rọ̀ kì bá dáa àmọ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kò ní máa dàbí pé à ń búlì ẹnìkan àbá ń sọ̀pọ́tì ẹnìkan àbá ń sọ̀rọ̀ ṣàkàsí èèyàn kan. mo sì ń bọ̀ lórí Alhaji Wasiu Ayinde ọmọ Ojúṣàgbọ́lá mi ò ní táwọn náà ṣe dáa o ṣùgbọ́n nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa wo ohun tá à ń ṣe àwa bloggers Ọlọ́run rí wa o àwa ṣètò lórí afẹ́fẹ́ nǹkan tó bá lè tó lù ú tò táyé lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni ẹ jẹ́ ká máa ṣe. ibi ìyá tí ń jẹ mẹ̀kúnnù tí bàtà ti ń tara àlú lẹ́sẹ̀ ẹ jẹ́ á máa gbé jáde ju pé kákan máa wò pé eléyìí kákan fi dá conflict sílẹ̀. ọmọbìnrin yìí ẹ̀yin ìjọba bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ láti fi sílẹ̀ àdúpẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ àpáyé láṣẹ torí ẹ mòfin jù wá lọ ẹ̀yin ni olófin ṣùgbọ́n ẹ̀tọ́ tó bá yẹ lórí bí ẹ ṣe já ọmọbìnrin yìí náà sí o ẹ jẹ́ kán ṣe fún ẹ sì má jẹ́ kí kéèsì yẹn jẹ́ ti ẹnìkan a kì í gbọ́rọ̀ ẹnìkan àgbà kì í gbọ́rọ̀ ẹnìkan dájọ́ àgbà tó bá ṣe bẹ́ẹ̀ àwọn baba ńlá wa máa ń pè níkà láì jalè ọ̀rọ̀ etí ń di two fighting o kọ́sítọ́mà sí ní obìnrin yìí o mi ò dẹ̀rò pé ó ṣẹ̀ṣẹ̀ ń wọ pléènì o ẹ tan ìdí ọ̀rọ̀ yìí dáadáa kó mọ̀ bá a máa ṣẹlẹ̀ mọ́ ní pápákọ̀ òfurufú irú àwọn èèyàn wo ló ń ṣiṣẹ́ ní pápákọ̀ òfurufú ṣóníkanra ẹ̀dá kan ni ṣé kìí ṣoníkanra ẹ̀dá báwo ló ṣe ń ṣe sí kọ́sítọ́mà torí pé wọ́n ní ni o a gbọ́ pé àwọn ẹ̀sùn kan àwọn pásẹ́njà kan jáde tí wọ́n ti sọ nípa obìnrin yìí tán mọ́ tán náà ti lo pápákọ̀ òfurufú àti iléeṣẹ́ yẹn rí tó bá jẹ́ pé àwọn tí ó bá iléeṣẹ́ yín jẹ́ lẹ́gbà sí iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú yẹn ẹ tètè wá nǹkan ṣe nígbà kan onírú àwọn tí wọ́n máa ń gbà air hostess kì í ṣe àwọn arúgbó àwọn tẹ́ bá ti rí wọn àwọn ọ̀dọ́ sisi ni o àwọn sisi gidi tán rẹwà gan tẹ́ bá ń gbà wọn lọ́mọ tí wọ́n ti níṣòro nínú ilé tí wọ́n á kara máwọn pásẹ́njà yín ṣé wọ́n padà lò yín mọ́ ẹ má jà fi sentiment sí ẹ jẹ́ á yọ sentiment kúrò ẹ tanlẹ̀ ọ̀rọ̀ yẹn kẹ́ẹ̀sì jẹ́ káyé ó gbọ́ tó bá jẹ́ pé àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí náà ló jẹ̀bi ẹ̀jẹ̀ àmọ́ fún fídíò yẹn ẹ gbé jáde torí ibi tó ọmọbìnrin tí ń gbá àwọn èèyàn létí ṣeré nìkan la rí o kò sẹ́jẹ́ já sí òwò tara rẹ̀ ó balẹ̀ tí ọmọ rẹ̀ rìn o mi ò wá gbèjọ ọmọbìnrin o mi ní tó ṣe dá omi ìsímẹ̀ o ṣùgbọ́n ẹ sì lè mú ní pẹ̀lẹ́kùtù ọlọ́pàá wà níbẹ̀ yẹn ẹni security ó lè má lè débẹ̀ yẹn tẹ́ ẹ bá tiẹ̀ fọmọ yìí títí tí ò bá gbọ́ àwọn kan ní kò ló bra kò ló gbá kí ló ka anybody ṣé torí pé kò ló bra lẹ́sìn gbọ́dọ̀ já sí òwò ni no ìtòwú ló wọ̀ kò dẹ̀ wá ń wò aṣọ tó wọ̀ cover ara ẹ̀ òun ló mọ̀ dí kò ká anybody gbé sí ayé ẹ̀ ni ṣé torí pé kò lo bra ẹ̀ tí ó bá ti lo bra wọ́n gbọ́dọ̀ máa já sí òwò ó tásìkò fún orílẹ̀-èdè yìí kí òfin wa kó ṣiṣẹ́ kí ìtọ̀nà gidi kó sì wà lórí òfin kó mọ̀ máa mú ọmọ mẹ̀kúnnù nìkan. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ẹ má wọ̀rí mo pààrọ̀ lé ni
a ṣe yòówù náà ni ọlọ́run bá ní jẹ́ bẹ́ẹ̀ àpàrọ̀lé ó nídìí pàtàkì tá a ṣe pàrọ̀lé. ẹ jẹ́ ká kọ́ntínú ètò wa báyìí gẹ́gẹ́ bí mo ṣe ń bà bọ̀. mo ní Alhaji Wasiu Ayinde K1 The Ultimate mo máa sọ̀rọ̀ nípa tiwọn náà. ṣe rí ti gẹ́ ẹ̀ yẹn títí ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ibom airline yẹn mo ti sọ ẹ jẹ́ ká máa bẹ̀rù ọlọ́run nínú gbogbo ohun tá a bá ń ṣe o, torí ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ náà. ẹ̀yin náà wò ó tẹ́ ẹ bá wọ dánfó tí kọ̀ǹdọ́tọ̀ dánfó míì bá bá yín sọ̀rọ̀ ẹ jọ fa wàhálà dé bus stop ni. tí èèyàn bá wá ní sùúrù tán yóò padà dìjà. ẹ wò ó tẹ́ ẹ bá wọ márúwá tí ráìdà míì bá bá yín sọ̀rọ̀ lórí owó tẹ́ ẹ fẹ́ fún ẹ padà nira yín bẹ́ẹ̀ bá ṣọ́ra. ẹ já dìímú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì rí kọ̀ǹdọ́tọ̀ míì ẹ̀yin fúnra yín yóò wù yín kẹ́ ẹ ràn án lọ́wọ́ bí ó ṣe máa sọ pé mọ́mì dáàdì mò ń bọ̀ o máa fún yín change yín o mi ò tí ì rí change yín ni o ṣe $100 ń bẹ̀ yẹn o. oríṣiríṣi èèyàn yìí sáde téèyàn bá wọ wèrè kò ní sádédé máa gbáàyàn létí. ẹ jẹ́ wọn á bọ́ sórí ọ̀rọ̀ Máyégún. bàbá wa Máyégún ilẹ̀ Yorùbá mo máa ń sọ kinní kan èèyàn yìí làbùkù máa ń wá ká. èmi bí ẹnìkan ẹ jẹ́ ìsòtọ́ fún yín bóyá kí n tó dórí tèmi kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò fẹ́ràn yín lónìí tí wọ́n máa ń bú yín wọn ní nǹkan kan ṣe pẹ̀lú yín ẹ sì ní nǹkan kan ṣe pẹ̀lú wọn kò sí nǹkan kan tó fi yẹ kán bú yín torí nǹkan kan ò pa yín pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ràn orin yín wọ́n fẹ́ràn orin yín ju ẹ̀yin fúnra yín lọ. ọ̀dà kí lẹ rò kó fà á? ìwà ni o, ìwà là ń wá o, ìwà ni o. ìdí pàtàkì tó fi jẹ́ pé nígbà míì tí ìwà èèyàn bá sọnù míì sọ pé ẹ̀ níwà o torí gbogbo èèyàn ò lè fẹ́ràn èèyàn tán o ṣùgbọ́n ìwà general ìwà ọ̀tọ̀ ni. ìwà tí èèyàn kàn wù láwọn ibì kan tí wọ́n fi ń wò wípé irú èèyàn báyìí léèyàn máa jẹ́ ọ̀tọ̀ ni. ẹni tó bá wá mọ onítọ̀hún tẹ́ ẹ dá sí ni ó mọ ní tó o bá sì rí i kò dẹ̀ ń ṣe èèyàn bẹ́ẹ̀ o torí ẹ̀ lè burú sí gbogbo èèyàn. ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń wù tí ayé ń rí yẹn tó ń go viral ni wọ́n fi ń sọ wípé Alhaji Wasiu Ayinde ò dáa ni wọ́n fi ń sọ wípé ojú ẹ̀ máa ń lé gbogbo ìgbà ni kì í wọ́n yìí dẹjú lẹ̀. ṣé rí ipò tẹ́ ẹ wà lénìí ipò ẹlẹgẹ́ ni nígbà tẹ́ ẹ sì ń struggle better ipò ẹlẹgẹ́ lẹ wà Alhaji Wasiu Ayinde. ipò tó jẹ́ wípé yàtọ̀ fún oyè ìlú gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe fújì tẹ̀ nǹkan tó gbé yín débi ẹ dé yẹn àánú lẹ rí gbà. ibi tẹ́ ẹ wá délé ni ó ti yẹ kẹ́ ẹ mọ wá dẹ̀ díẹ̀. ọ̀pọ̀lọpọ̀ allegation táwọn èèyàn fi ń kàn yín ẹ̀ ṣe àwọn èèyàn yẹn o. èmi bí ẹnìkan ìròyìn tí mò ń gbọ́ bí mo ṣe fẹ́ràn orin yín tó tí mi ò lè má lò lórí afẹ́fẹ́ tí mo fẹ́ràn iṣẹ́ yín tó èmi ò fẹ́ràn ẹ̀yin gangan mi ò dẹ̀ hate yín ṣùgbọ́n mi ò fẹ́ súnmọ́ yín torí ìròyìn tá à ń gbọ́ pé tó o bá fẹ́ kára rẹ lábùkù mọ́sùn allegedly ni o ẹ lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe fẹ́ èèyàn kan ibi ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀. mo ṣètò kan mo ní ìtò ṣẹlẹ̀ yẹn ò kì í ṣojú lásán. ìdí tí mo fi sọ pé kì í ṣojú lásán ẹ̀ mọ́ béèyàn bá ti wà ní ipò kan tó ti lógo bíi tiyín yìí àtògo àtògun wọn jọ ń rìn papọ̀ ni àtògo àtògun wọn jọ ń rìn papọ̀ ni ẹ sì ti já ogun sẹ́yìn kẹ́ ẹ tó lógo. ó máa ń dáa kí ẹni tí ó ti ní ògo kó má jagun mọ́ ṣùgbọ́n máa ń dáa kéèyàn jagun kó tó lógo. àti gòkè ò rọrùn àti ìlú ò rọrùn ń ló burú jù àti lónìí o àti maintain ipò yẹn kò easy. ṣe rí tí ẹ bá wá wà nípò tí ò bá ṣọ́ra yóò gbàgbé Ọlọ́run
tí ẹ bá wà nípò agbára tí ò bá ṣe mẹ̀dọ̀ kò ní mọ Olódùmarè. Ayé ọmọ wa sọ lẹ́nu wa lórí àwọ ọ̀dájú ló ṣe. Irú èmi tí mo ní mi ò fẹ́ súnmọ́ yìí ẹ̀ṣẹ̀ mi. Ìròyìn táwọn èèyàn gbọ́ ń pa Awólọ́wọ̀ ni wọ́n fi ń sọ pé Awólọ́wọ̀ Babaláyínká lọ́pọ̀lọpọ̀ fi ń fẹ́ súnmọ́. Níta bá ṣe ilẹ̀ lénìí ọ̀rọ̀ tán ní lọ́la. Àwọn tẹ́ ẹ ṣe dáadáa fún mélòó ló ń ròyìn yín, ṣùgbọ́n èyí táwọn èèyàn rí tí wọn ò sí ń bẹ̀ wá, báwo ló ṣe gbá máa yẹn létí, báwo lójú ẹ̀ tí ẹ̀ ṣe máa ń le báyìí, báwo ló tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí. Lọ́dọ̀ mi èèyàn dáadáa ni yín, ẹ̀ṣẹ̀ mi ò lè pè yín lẹ́ni burúkú, ṣùgbọ́n èèyàn mélòó ló lè sọ fún yín pé ẹni dáadáa ni yín nítorí àwọn nǹkan tí wọ́n ti gbọ́. Níbi ọ̀rọ̀ ògo àti ogun, tí èèyàn bá wá ní ògo tán tó bá ń jagun, ìgbà wo ló wá fẹ́ rẹ̀mí lo ògo yẹn? Ló fi máa ń da téèyàn bá lógo kó má jagun mọ́, torí àwọn nǹkan téèyàn bá ṣe ń gbà yẹn ló máa mú ogun wá sínú ayé ẹ̀. Ogun tẹ́ ẹ ti jà kẹ́ ẹ tó lógo. Èèyàn lè máa wín ní ogun tó bá ń jà lọ́wọ́ nígbà tó bá lógo. Wọ́n á wá sọ pé nígbà tí ògo ẹ̀ ń tàn ní kinní kan ṣẹlẹ̀. Irú tó ṣẹlẹ̀ ní airport yẹn ó ti ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ̀ ń fàyè ilẹ̀ fún oníwà àtẹlẹ́yìn nítorí ìwà yẹn. Ó lè ṣẹlẹ̀ sí èmi náà, torí àtòníbínú àti atánni ní sùúrù wọn jọ ń gbé ni. Nǹkan kan tí ò dáa kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí sàkárí yín mọ́. Ibi tẹ́mi ti sọ wípé iṣẹ́ ayé rèé, Máyégún K1 ẹ̀mí ló mọ̀ pé yín bàbá lẹ jẹ́ fún wa. Kò yẹ kírú wa yìí gan ká lẹ́nu àti máa ganu sọ̀rọ̀ yín, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ rèé, kò ṣeé má sọ, ó lè korò. Ẹni tí òjò bá dẹ̀ fẹ́ràn ló máa ń tì mọ́lé. Kákà mọ́ sọ òótọ́ ọ̀rọ̀ yẹn ní ọ̀nà àbòsí, ní ọ̀nà ẹ̀gàn, ní ọ̀nà ìbanilórúkọ jẹ́ ni. Ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ èèyàn a lè pín sákìsì, kò sí ní tó burú bẹ́ẹ̀. Ẹ máa wẹ̀yìn wò, ògo ti wà, kí lẹ tún fẹ́ o? Ogun ti ń tẹ̀ lógo yẹn bọ̀ báyìí o. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe jagun ṣẹ́gun ogun yẹn o. Ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣẹ́gun ẹ̀. Tí wọ́n bá ní ẹnu lára èèyàn, ibi ẹnu díẹ̀ sí òde bẹ̀. Ṣẹ́ni táwọn èèyàn bá gbọ́ ń pa èèyàn, wọ́n sọ ju ẹni tó sọ fún wọn lọ. Tí wọ́n bá ní sóòmọ́ lágbájá wọn níta ni, kì í ṣẹ́yìn mò ń sọ yẹn eléyìí o, general ọ̀rọ̀ mo ń sọ. Wọ́n níta ni báwo, kí ló ṣe fún ọ? Wọ́n sọ wípé ńgbà kan ó ṣe kinní kan, ẹni yẹn ò sí ń bẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti sọ fún yẹn ló máa ṣe kíni sọ fáwọn èèyàn lọ. Ẹ jẹ́ ká kíyèsára o. Èmi ò lè pè yín léèyàn burúkú, mi ò sì lè pè yín léèyàn rè, torí pé ẹ̀ṣẹ̀ mi, ẹ jẹ́ èèyàn burúkú. Mi ò súnmọ́ yín, mi ò lè pè yín léèyàn rè. Ìtò ń kálukú bá rí ló máa sọ nípa ẹ̀, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀, ó ti lọ sà. Ìkíyèsára lẹ nílò. Ìkíyèsára ni ó simple gan. Àṣìṣe tí mo ló wà ńbẹ̀ tí mo fi ní kì í ṣojú lásán rè káwọn èèyàn gbọ́. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ jáde tẹ́ ẹ tọrọ àforíjìn, torí àwọn èèyàn ò rò ó, gbogbo ọ̀nà lẹ́gbà ní chance, ṣùgbọ́n ẹ wá jáde, ẹ wà remorse, ẹ jáde, ẹ tọrọ àforíjìn. Lẹ́yìn ẹ̀, irú call tẹ́ ẹ make tí wọ́n lẹ́ make tá a gbọ́ lórí social media, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n á record lẹ̀, ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, wọ́n ti apologize, ẹ̀ tó wá ń sọ wípé wọ́n regret, ó lẹ ṣe sọ pé ẹ sọ bákan ṣá, mi fẹ́ sọ nǹkan tẹ́ ẹ sọ pé wọ́n bóyá wọ́n disgrace yín, wọ́n embarrass yín. Ẹ bá ti fọ̀rọ̀ yẹn lẹ̀ kẹ́ ẹ jẹ́ ó kúregbé kó kúregbé. Ibi tí mò ń sọ nípa ìbínú nù. Inú bíbí mi ò fi ṣẹ́ ẹ̀mí ran ẹ̀dọ̀ fùfù mi ò bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀. Adé afúnrí adẹ́tù àbíwá pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Pàápàá jùlọ lórí ipò tí dáàdi wa wà, kọ́ mọ́ bá a sọ yín ló kọ́pẹ́ ẹ fẹ́ ba ìjọba wọn jẹ́. Ìtó dẹ̀ ṣẹlẹ̀ kò ní nǹkan kan ṣe
kọjá pé ìbínú wáyé. Irú ìbínú yẹn wá pọ̀. Àwọn èyí tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló jẹ́ káwọn èèyàn máa wá drag yín. Ẹ̀yin àwa bloggers, Ọlọ́run rí wa o. Ẹ jẹ́ ká ṣọ́ ara wa gidigidi lórí àwọn ọ̀rọ̀ tí ó máa jáde àti àkọlé tá a máa lò. Ọ̀pọ̀lọpọ̀ yìnbó lẹ́wà ńgbà tí kéwà ṣe tààlà 84. Ìbò lẹ́wà àwọn èbí ẹlòmíì. A sọ wípé ká ẹ má sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ sí Máyégún, ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ Yorùbá ní respect gan. Tí ọlọ́pàá ìlú òyìnbó bá fẹ́ arrest èèyàn gan ni wọ́n máa lo sàásàásà fún ni tí ó fi tẹ̀lé wọn dé police station. Kí ló dé tó jẹ́ pé ká lè bá a rí èrò, ká lè bá a wò wá láfi content wa lé lórí àfibẹ̀rù Ọlọ́run sí. Kì í ṣe pé mò ń gbèjà Máyégún tàbí mò ń bú wọn àbí anything, kọjá pé ní tá a bá rí tá a bá sọ pẹ̀lú rẹ̀lẹ̀ fún ẹni tó ṣẹlẹ̀ sí, ó máa gbọ́, ó lè change. Tí ò bá dẹ̀ wá gbọ́, ó kù sí lọ́wọ́ ju ká máa bully ẹ̀ lọ. Ta lọ́lọ́run nínú wa? Ta ló dàbí áńgẹ́lì? Mo fẹ́ kí n dàbí Jésù ní ìwà pẹ̀lẹ́. Èèyàn mélòó ló ní wà nù tiwa gangan? Ṣé torí pa àlò orúkọ? Bá a bá lórúkọ tó Wasiu Ayinde, ẹlẹ́ran ara ni Alhaji King Wasiu Ayinde. Ó ní ìgbéraga o, ó máa ń lejú o, ó máa ń ṣe gbá o, ṣó nìkan ni ògo ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ṣá máa pa ni kọjá ká advice wọn. Tí wọ́n bá dẹ̀ gbọ́ wẹ́ nínú àwọn tó ti ń advice wọn bọ̀, irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí, wọ́n ṣeré wọn láwọn kọ́gbọ́n. Lóòótọ́ kò dí òfin lọ́wọ́ kó fi máa ṣiṣẹ́ owó ẹ̀. Àwa kọ́ ni òṣìṣẹ́ airport, àwa kọ́ ni ìjọba, àwa kọ́ lòfin. Ìwọ wá ní tiwa tí wàhálà wa wá pọ̀. Wọ́n ti ṣe àti jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ti ṣe. Èwo ni búlì, èwo lè bú? Nígbà tó bá yẹ ká tòlú kìlú ó tòrò yín torí afẹ́fẹ́ wà fúnnù. Ibi ìyá ti ń jẹ mẹ̀kúnnù ẹ jẹ́ apariwo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ dúró síbi pé ó ti ṣẹ̀ mí tẹ́lẹ̀, ó ṣẹ̀ bí mi tẹ́lẹ̀. Ẹnìkan ti jáde ó ní kò sanwó eré fóun, ẹnìkan lòun ló báyé òun jẹ́, mo kíkọ̀ dáhùn. Ẹ má jà máa fi sentiment sọ̀rọ̀. Àbẹ́ẹ̀ náà ni máa ṣe ń gbà kan báyìí. Bẹ́ẹ̀ bá rí i pé ẹ kí Alhaji K1 nǹkan dá ìlú ẹ mọ́ kì í mọ́. Bẹ́ẹ̀ bá béèrè kan ló ẹ̀ tí ò fún yín ẹ mọ́ béèrè mọ́. Ká sọ tòótọ́, ògo ni Alhaji. Ògo rẹ̀ ò dẹ̀ sọ pé kó lọ dẹ́ṣẹ̀. Ìwà ìbínú ló tì wọ́n lọ dẹ́ṣẹ̀. Èèyàn ló ṣòfin. Ọlọ́run ọba mi, òfin rẹ̀ bó ṣe le tó a máa dáríjì yàn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run la gbọ́dọ̀ ṣẹ̀. Ọlọ́run máa ń fààyè oore ọ̀fẹ́ lẹ̀ fún èèyàn ńgbà míì. Lóòótọ́ la lè wà lórí ìkólẹ̀ ká ní kóore ọ̀fẹ́ Ọlọ́run máa pọ̀ sí, ṣùgbọ́n a máa fún èèyàn ní chance. Ọ̀pọ̀lọpọ̀ wáyé láti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tá a bá rò ó sẹ́yìn, a mọ̀ rí pé àánú la rí gbà. Tí wọ́n bá dáríjì K1 àtàwọn tírú ẹ̀ tó ti ṣẹlẹ̀ sí lẹ́yìn, wọ́n ràánú gbà ni. Bẹ́ẹ̀ lómi bá lọ dán wò tí ò bá ràánú gbà, wàhálà ti ẹ̀ nìyẹn. Tí ò bá dáa kò dáa. Ẹ jẹ́ á mọ̀ pé kò dáa. Ẹ jẹ́ káwa bloggers ká máa fọgbọ́n sọ ohun tá a bá fẹ́ sọ, ká máa attack àwọn tó ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n tá a bá sọ títí tá a rí pé ẹni yóò fẹ́ gbọ́, àlẹ́tọ̀ náà láti bully nẹ̀. Òfin ni ó padà ṣiṣẹ́ yẹn. Àádẹ́ fòfin lẹ̀ kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Bó fi bá wa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tá a wá lè sọ pé awíwíwí fún kò gbọ́, afọ̀fọ̀fọ̀ kò gbà, agbélùúlẹ̀ á tó fẹnu wí. Ẹ parí ìyókù filling the gap. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá níkànnì Jùgbà Master o. Mo kí yín gangan o. Irú wa yìí kọ́lọ̀ kó ṣàánú wa ni o. Kọ́mọ̀jà tẹ́ngbà tá a bá gòkè tán. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, àdúrà kan ṣoṣo ni màá gbà fún ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ẹ̀ dẹ̀ ń bá wa share iṣẹ́ tiwa. Èrò tiwa lẹ́nìí lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó ṣẹlẹ̀ sí ní airport Ibom àti ti King Wasiu Ayinde. Èrò tiwa nu. Ṣé wá ní gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣètò yìí? Àìsàn tí í ṣe èèyàn tí ó máa ń sọ pé ẹ jẹ́ kó ń lọ sinmi, tí ó tẹnu ẹ̀ jáde pé ìrora yìí pọ̀, Ọlọ́run ní jẹ́ kó ṣe wá lágbára Ọlọ́run.
ọlọ́run ní jẹ́ kó ṣe wá lágbára Olódùmarè àánú ọlọ́run láàmú rígbà ní gbogbo ìgbà tá a bá ń jáde o. Jugba Master Channels náà ni ẹ ti ń wò wá, àwa náà la ní Káráfúyẹ́ TV, àwọn ètò orí rédíò wa ni a máa ń fi síbẹ̀, ẹ lè darapọ̀ mọ́ wa ń bẹ̀ o. Ẹ jẹ́ á ṣọ́ra o, ká má bàa jagun lẹ́yìn ògo o. Ogun tá a ti jà ká tó lógo ó ti tó gẹ́ o. Bí ẹ bá wá ń ju ogun sí wa nígbà tá a lógo tán, ẹ má jà fọwọ́ wa gba ogun mọ́ra o. Ogun burú jògo lọ o, àti maintain ògo kò easy o. Ọlọ́run ó dúró tì wá o. Ṣeun Agboola mo kí yín o.